أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ìkọlọ́run ọlọ́run kó máa bá gbogbo alápapọ̀ àti gbogbo etí tí ń gbọ́ wa yìí náà nìkan níta wà yìí ọlọ́mọṣẹ́ kún wa lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò wa yìí náà ọlọ́mọṣẹ́ pa pẹ̀lú wọn ọlọ́run. Alhaji wa Adébùkọ́lá Táíwò tí wọ́n jẹ́ àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò yìí Ìwà Lẹ̀sìn ọlọ́mọṣẹ́ kún wọn lọ́wọ́. Wọ́n ṣe nírántí àwọn òbí wọn tí wọ́n ti kọjá lọ sí àlùkìyámà Alhaja Mutajero Kazeem àti bàbá wa Sáfírù Kazeem tí wọ́n ti lọ ọlọ́mọṣẹ́ bá wa kẹ́ wọn lọ́hùn ọlọ́mọṣẹ́ bá wa gẹ̀ wọ́n ọlọ́mọṣẹ́ wa pẹ̀lú wọn lọ́hùn ọlọ́mọ bá wa kún wọn lọ́wọ́ ọlọ́run foríjì wọn lọ́hùn bàbá wa náà tí wọ́n wá jẹ́ olú ọ̀fà jùlọ ọlọ́mọṣẹ́ wa pẹ̀lú wọn lọ́hùn. Ohun ọmọ yín tí ẹ̀ ń gbọ́ náà òun náà ni Abdulwasin Sauban tí ó jẹ́ Chief Imam orílẹ̀ ìgbórè Central Mosque nílùú Àjùrà ọlọ́mọṣẹ́ kún gbogbo wa lọ́wọ́ ọlọ́run jáṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún ọlọ́mọṣẹ́ wa pẹ̀lú wa. Àǹfààní Lailatul Qadri la fẹ́ sọ fún wa lénìí. A ti gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ lórí Lailatul Qadri, a sì ti gbọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lẹ́nu àwọn àfáà Jumhurul Ulama. Wọ́n ti sọ̀rọ̀, àwọn àfáà ti sọ̀rọ̀ lóríṣiríṣi, wọ́n ti sọ ohun tó fa okun Lailatul Qadri. Ṣùgbọ́n nínú nǹkan mẹ́ta tó wá kù tá a fẹ́ mọ̀ ni pé Lailatul Qadri tí a wá yìí náà oṣù istijaba ni, oṣù gbígbàdúrà ni o. Ẹ jẹ́ ká ṣàdúrà ní oṣù tá a sọ yìí. Nínú oṣù yìí náà ẹ jẹ́ ká ṣàdúrà dáadáa o ká lè bá pàdé Lailatul Qadri. Inna Allaha witru wa yuhibbul witra. Ọlọ́run ọba aṣọ lọ́lọ́, nítorí ẹ̀ ó sì nífẹ̀ẹ́ sí ohun tó bá jẹ́ aṣọ. Làwọn afáṣí sọ wípé láti 21, 23, 25, 27, 29 ká wá òru Lailatul Qadri sí. Istijaba máa ń wà nínú ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì nínú àǹfààní ẹ̀ òun ni pé Lailatul Qadri ìjọ náà ni Al-Qur'ani bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, tó jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbọ́ Al-Qur'ani tí tó wá di ìrọ̀rùn tá ń ka yìí náà. Ìjọ náà ló sọ̀kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú gàrí Hira nínú òru Lailatul Qadri. Àǹfààní kẹta tó wà bẹ́ẹ̀ ni pé nínú Lailatul Qadri àwọn màláìkà ó sọ̀kalẹ̀ sínú sama'ud dunya, tó fi dórí olórí wọn náà tí ń ṣe Jibril yóò sọ̀kalẹ̀ pẹ̀lú wọn. Wọn a máa wá sọ pé tọ̀ ta ní ṣàdúrà ká fi òun tẹ̀lú, ta ní tọrọ nǹkan ká fún tẹ̀lú. Alẹ́ kẹrin nínú nǹkan tí àǹfààní tá a máa ń jẹ nínú Lailatul Qadri ni pé oṣù yìí ni kádàrá máa ń yí padà. Òru yìí mọ́jú kádàrá máa yí padà fi Lawhil Mahfuz, wọ́n á yí kádàrá padà sí dáadáa. Ló ṣe jẹ́ pé àwa náà gbọ́dọ̀ bẹ lọ́hùn. Ànábì náà wá rẹ̀kọ́mẹ́ndì àdúrà fún wa. Ó ní ká sọ pé Allahumma innaka afuwwun karimun tuhibbul afwa fa'fu anni. Òun ni ká máa ṣe lọ́pọ̀ tó bá ti dìgbà tí Ramadan 2021 títí débi tó gbédé tí ó fi wọ 30 ká máa ṣe Allahumma innaka afuwwun karimun tuhibbul afwa fa'fu anni. Nínú àgbẹ̀gbà wa mi ó ní innaka afuwwun karimun tuhibbul afwa fa'fu anni. Ọlọ́run wọlá gbígbàdúrà ilé iná ìwọ lọ́ba aláforíjì, ìwọ lọ́ba tí ń pàṣẹṣẹ yẹn rẹ. Gbogbo kùjẹkùjẹ wa tá a ṣe náà ká tó wọnú Ramadan àti tá a ṣe ń gbà tá a wà ní Ramadan ọlọ́mọṣẹ́ àforíjì wa ọlọ́run ọlọ́mọṣẹ́ wa pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wa. Nínú òru tá a tún wá ń sọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún bẹ́ẹ̀ ni pé a kì í rí òru ilẹ̀ nínú oṣù mi àfi ní oṣù Ramadan. Àǹfààní nìyẹn. Nínú ẹ̀ lọ́lọ́run ṣe wá sọ wẹ̀rẹ̀ síbẹ̀, nítorí ẹ̀ náà la ṣe wá jìrẹ̀ bẹ̀ fúnra wa lénìí. Eléyìí náà máa jẹ́ Lailatul Qadri tìrẹ wa náà àti gbogbo wa náà lápapọ̀ ọlọ́mọṣẹ́ àforíjì ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run forí ẹ̀ṣẹ̀ wa jì wá wọlá astaghfirullah inna Allaha ghafurur rahim, 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 astaghfirullah inna Allaha ghafurur rahim. Sallallahu alayhi wa sallam, 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 sallallahu alayhi wa sallam. Alhamdulillah, 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 alhamdulillah rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin. La ilaha illallah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة
حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا لطيف لطف بنا يا كريم فرج عنا 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 اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو 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 كريم تحب العفو فاعف عنا Ọlọ́run má ṣe gbà lẹ́sìn fún wa Ọlọ́run gbogbo wa pátá látòrí àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò yìí Alhaji Kazeem Adébùkọ́lá Táíwò tí wọ́n jẹ́ olóòfò àdúrà ọlọ́mọṣẹ́ wà pẹ̀lú wọn Ọlọ́run ọlọ́mọba wa dúró tẹ̀bí wọn ọlọ́mọṣẹ́ wà pẹ̀lú wọn làkọ́jà kún rọ́ṣùlù mi náà fòsì kan àṣìṣe alẹ́ yìí máa ní ìtún àríṣọ alẹ́ kún bẹ̀rẹ̀ mọ́mí ní iná ọ̀rọ̀ òfòrò yìí fàyín táwa aláwọ̀ fákúlẹ̀ àṣìbí Allah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim gbogbo àwọn tí wọ́n wá bẹ níkàn ní pátá OGBC2 tí wọ́n bẹ níbẹ̀ pátá ọlọ́mọṣẹ́ dúró tì wọ́n Ọlọ́run gbogbo àwọn tí wọ́n gbóhùn kalẹ̀ ní tí wọ́n jẹ́ operator ní tí wọ́n jẹ́ caster ní gbogbo wọn pátá ọlọ́mọṣẹ́ wà pẹ̀lú wọn Ọlọ́run gbogbo òṣìṣẹ́ bẹ̀ pátá àtẹni tó jẹ́ permanent ní àtẹni tó jẹ́ temporary ní ọlọ́mọṣẹ́ kún wọn lọ́wọ́ gbogbo àwọn àfáà tí wọ́n ti wá sọ̀rọ̀ nínú Ramadan yìí ẹni tó sọ̀rọ̀ ọlọ́mọṣẹ́ kún gbogbo wọn lọ́wọ́ èyí tí wọ́n fi ń jagun sójú ọ̀nà Ọlọ́run yìí náà Ọlọ́run jẹ́ kó wọn bá ibi tó lérè iléeṣẹ́ náà ọlọ́mọjò bàjẹ́ o iléeṣẹ́ náà ọlọ́mọjò parẹ́ iléeṣẹ́ náà ọlọ́mọjò jóná Ọlọ́run gbogbo àwọn aláṣẹ ibẹ̀ ọlọ́mọṣẹ́ wà pẹ̀lú wọn Ọlọ́run àwa fásitì yìí tọrọ sílùú àjùrà ọlọ́mọṣẹ́ fi wá láyà balẹ̀ Ọlọ́run kò fi wá láyà balẹ̀ Ìgbórè nílùú Abẹ́òkúta ọlọ́mọṣẹ́ fi wá láyà balẹ̀ ńbẹ̀ náà àbábá wa tí wọ́n jẹ́ olórí ńbẹ̀ tí wọ́n jẹ́ ṣífì mọ̀mú ńbẹ̀ ọlọ́mọṣẹ́ kún wọn lọ́wọ́ ọlọ́mọṣẹ́ wà pẹ̀lú wọn Ọlọ́run má dọ̀rọ̀ wọn rú má bà tí wọ́n jẹ́ gbogbo àwọn kábínẹ̀tì wọn pátá ọlọ́mọṣẹ́ wà pẹ̀lú wọn Ọlọ́run àwa padà wá sílùú àjùrà ọlọ́mọṣẹ́ wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa àmọ́ yín Abdulwasin Sauban tó jẹ́ ṣífì mọ̀mú orílẹ̀ Ìgbórè Central Mosque nílùú àjùrà ọlọ́mọṣẹ́ kún wọn lọ́wọ́ ọlọ́mọṣẹ́ wà pẹ̀lú Ọlọ́run jó dàgbà Ọlọ́run jó ní àlùbáríkà má fi kú tó yáwọ́ pa Ọlọ́run jó láyé náà pẹ́pẹ́pẹ́ gbogbo àwọn àtàwọn ẹbí ẹ̀ àti jọmọ́ lápapọ̀ ọlọ́mọdé àsùnkún lórí ara wa gbogbo abúlé tí wọ́n ń bẹ lágbẹ́ àjùrà ọlọ́mọṣẹ́ wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ilé ọjọ́ ọdún yìí ọlọ́mọfẹ́ lè ṣokùn fẹ́ni kọ̀ọ̀kan wa èyí tá a ṣe kalẹ̀ yìí a fi dúpẹ́ fún rẹ̀ Ọlọ́run àwa fi bẹ̀rẹ̀ Ọlọ́run pé Ọlọ́run já ju ọdún tí ń bọ̀ lọ Ọlọ́run ọlọ́mọṣẹ́ wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ìlú Nàìjíríà látòrí president wa Bọ́lá Tinubu ọlọ́mọṣẹ́ wà pẹ̀lú wọn Ọlọ́run ọlọ́mọṣẹ́ kún wọn lọ́wọ́ ìwé wa fi dórí gómìnà wa ní Ògùn state Prince Dàpọ̀ Abíọ́dún ọlọ́mọṣẹ́ bá wa kún wọn lọ́wọ́ Ọlọ́run ọlọ́mọba wà pẹ̀lú wọn ọlọ́mọdójú àdéhùn àti wọn gbogbo àwọn tó wá jẹ́ kábínẹ̀tì wọn pátá látòrí fáìsì wọn ni tó fi dárí àwọn spíkà ní ọlọ́mọṣẹ́ kún wọn lọ́wọ́ Ọlọ́run wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wọn gbogbo wa náà lápapọ̀ ọlọ́mọṣẹ́ dúró tì wá àtọkùnrin wa àtobìnrin wa Ọlọ́run má jà mọ̀ nira Ọlọ́run má fi nira kàn wá gbogbo àwọn ìlú tá a wá ń pariwo náà tí ó jẹ́ pé wọ́n ti wà lókè Ọlọ́run jẹ́ kí Nàìjíríà náà lè gòkè Ọlọ́run ìlú ẹnì kọ̀ọ̀kan wa tá a ti wá sílùú àjùrà ọlọ́mọṣẹ́ kún wa lọ́wọ́ Ọlọ́run ìlú Lagos State Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ìlú ẹnì kọ̀ọ̀kan wa náà Ọlọ́run má jẹ́ ó dàrú Ọlọ́run máa fi ṣàṣe máa Allah máa fi ṣàṣe máa Allah ọba já ṣe púpọ̀ láyé máa fi ṣàṣe máa ọba já ṣe púpọ̀ láyé máa fi ṣàṣe máa Allah anta matara ní tẹ́símáwó kàlámẹ́ talamu makani summa lantazani Allah máa fi ṣàṣe máa fi ṣàṣe máa ọba já ṣe púpọ̀ láyé máa fi ṣàṣe máa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin.